kéré o kéré o lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà èmi Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì ló sáré wá sọ fún yín pé His Royal Majesty Ọba wa Ìtú Onígbòkò of Orílẹ̀ Gbòkò Lùsádà Ìgbẹ̀sà Ọlásùnkànmí Yusuf ló ń ṣọjọ́ bí wọn lónìí o. Ìlú á máa tùbà ìlú á máa túṣẹ́ o. Mo wí ire àbí mi ò wí ire. Ẹni ṣó lọ́dọ̀ ọba òye ẹni ṣó lọ́dọ̀ ọba òhà Onígbòkò ń sọdún ẹni ṣó lọ́dọ̀ ọba. Ẹni ṣó lọ́dọ̀ ọba òye ẹni ṣó lọ́dọ̀ ọba òhà Onígbòkò ń sọdún ẹni ṣó lọ́dọ̀ ọba. Ẹni ṣó láàfin òye ẹni ṣó láàfin òhà oúnjẹ àjọ̀dún ò làwa fẹ́ lọ jẹ. Ẹni ṣó lọ́dọ̀ ọba òye ẹni ṣó lọ́dọ̀ ọba òhà Onígbòkò ń sọdún ẹni ṣó lọ́dọ̀ ọba. Wọ́n ní orí tí ó bá dáadé inú Àgógódé ní ti ń wá ọ̀hún tí ó wé jìgà ìlẹ̀kẹ̀ ṣe bínú Àgógódé náà ní ti ń wá bàbá ìdí tó wọ̀ ṣẹ̀gì àsọ̀bà tí tọ̀nà yìnrìnrìn inú Àgógódé náà ní ti ń wá His Royal Majesty o Ọba Ìtú Ọlásùnkànmí gbéralẹ̀ òdìdè gbìrì lòlógó ń jí kìnìún dáwọ́ ọjà tẹ́lẹ̀ àkọ́kọ́ ilé mo bá dé ẹlẹ́ẹ̀kejì ṣó bínú pé mo bá ọ láyé mo pè ọ lórúkọ Ọlásùnkànmí o tó bínú pé mo pè ọ lórúkọ orúkọ là ń pè ládéládé Ọládéìndé orúkọ là ń pè lóyèlóyè ni èmi forí balẹ̀ lọ́dọ̀ Onígbòkò of Orílẹ̀ Gbòkò Lùsádà Ìgbẹ̀sà ẹkùn o ẹkùn ọkọ olúwa ṣeun ẹkùn ọkọ Esther ẹkùn ọkọ olúwa Fúnkẹ́ ọ̀pọ̀tọ̀ bíi ọ̀ka kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ àkọ́kọ́ ẹ mọ̀ pé ajá tó rí kìnìún tí ó sá ara ikú lórí olúwa rẹ̀ Ọládéìndé o adáṣọ bíi ẹni jogún àṣọ ọ̀gbá gbáwọlẹ̀ ó gbági yọ àti tòjébo ló sá lọ́wọ́ ó kú bàbá ẹni tí yóò yọ ni ọba Onígbòkò kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọ̀pá àṣẹ yóò dòfin ni àṣẹ apálánú kọrin kése ẹ ti fi kékeré jọba ẹ fàgbàlagbà lò tẹ àwọn baba ńlá yín Ọba Ọlásùnkànmí o owó bàbá Tèmiládé owó bàbá Adétúnjí owó bàbá Dótì ni mò ń pè owó bàbá Débísí owó bàbá Déwálé o owó bàbá Déwúrà ni mo ké sí CEO Campus Hotel and Suites aláṣẹ àtolùdarí Campus Sand and Dry Gym ni mo kí kú ọdún lọ́wọ́ mo forí balẹ̀ forí adé o mo ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà ọmọ káàrọ̀ òjíire pátá gbogbo ẹ̀yin ọmọ Olúwẹ̀hún kì í ti gbé o ẹ̀kú ayẹyẹ ọjọ́ bí ọba wa ìlú Ìgbòkò of Orílẹ̀ Gbòkò Lùsádà Ìgbẹ̀sà ọba tó tó bí àró ọba gẹ̀gẹ̀ bí oṣù Onígbòkò Ọlásùnkànmí Ọládéìndé Yusuf ni mo ń ké sí ọba Orílẹ̀ Gbòkò ilé mo bá dé ẹlẹ́ẹ̀kejì kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ àkọ́kọ́ ẹgbẹ́ra ńlẹ̀ ẹ̀dìje orí adé ṣe bẹ́yìn ni mo ń ké sí ọmọ agbẹ́túmọ́tà ọmọ agbòkìrì máa lù ọmọ alùkọ́ bá tó lù èmi Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì ní kí ọba kú oríire nífẹ̀ẹ́ sọlẹ̀ gbà sáàfin ọba wa ọba pẹ́rẹ́ bí ewé bọ́ ò ọba kìsì bí odidi ẹyin bọ́lẹ̀ àpọ́nlé láfi kọ́ba láàfin orí mi rè o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà torí àgọ́bà fílọ̀ ń bá ń pa kórí adé dákun kó má pa mí ní tèmi ni ẹ kú ọdún ẹ̀sìn kú àṣeyẹ àṣeyísàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ṣẹ́
ọba Ìtú o lásìkò yín àbòyún ọmọ àbí wẹ́rẹ́ àgbọ̀mọ̀ tó wà lábòsùn ọmọ iléèwé a máa lọ sókè sí i gbogbo èrè oko a máa jí pépé gbogbo ọlọ́jà a máa tàtà jèrè ọba onígbòkò ìgbà rẹ tó wá dùn mọ́ wa kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ọba Elédùmarè ò wá ní jẹ́ òkànjú kú His Royal Majesty o ọba Ìtú Ọlásùnkànmí Yúsúfù Ọládéìndé ilé mo bá dé ẹlẹ́ẹ̀kejì kìnìún dáwọ́ ìjà tẹ̀lé àkọ́kọ́ ó yá ká mọ̀rẹ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan torí mọ́ mo rí kí àwọn bàbá tẹ̀yìn ọmọ pẹ̀tùmátà ọmọ pòkì máàlú ọmọ alùkọ́bá tó lù ọmọ òtùkú ọmọ òwú ọmọ dídẹ òdídẹ ẹtẹrẹ lẹ́kọ́ ọmọ ẹlẹ́rìí ọmọ adóró mọ́fìlà ọmọ aróró mọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ aláṣẹ ìgbẹ́sà ọmọ ẹlẹ́rọ ìgbẹ́sà ọmọ oníjà ní kí àjànà ọmọ ẹlẹ́sọ̀fẹ́ ọmọ ìgálá ajíbọ̀gùn sọ̀rọ̀ ọmọ adálémọ̀ fọ́gùn lọ́tọ̀ ọmọ agbọ́rájì gidẹ́rù ogun nù ọmọ sẹ́yìn orò ọmọ abẹ́dímọ̀kọ́ ọmọ sẹ́tìmù mi ní kíkan nílé àwọn bàbá yín ni Ọlásùnkànmí ọmọ Ọgbẹ́sàmàlé ọmọ Bágúnjẹ má bàrọ̀ ọ̀hún ọmọ bá òrígun àgbọ́dọ̀ ṣẹbọ bá ràkàlàmàgbò àgbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n wá gbé bá òrí wọléwọ̀de àgbọ́dọ̀ jọba ọmọ mo dáhùn gbé mo rí bù rẹ sùn mo dá sí kọ̀kọ̀ mi ò rí bù lọ́wẹ̀ ọjọ́ tí wọ́n dọ́jọ́ wò ní kò lélẹ̀ ọjọ́ yẹn ni wọ́n dọ́jọ́ ògùn nílọ Ọlásùnkànmí máa gbọ́ bí mo ti kí oríkì àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àgbàrá tó lálẹ́ sẹ́yìn já lọ́jọ́ ọjọ́ sí nìyí ẹ̀yin wá lọ́mọ èpò wẹ́wẹ́ lóde ìpẹ́tù kò ṣe fọkọ́rọ́ kò ṣe fàdárò bóòsì rò lọ ni wọ́n kí lè bàbá tẹ̀yìn ọba aládé tí sọjọ́ bí lónìí o Elédùmarè wà níjọ́ òkànjú kú wọn ò ní wálẹ̀ láéláé apá rẹ yóò mọ̀ ká gbogbo ohun tó bá ṣe nílé ayé ni wírí lọ́lọ́gánjí ọba Ìtú ò ní kánjú kú láyé tó wá ò wá ní fọdún èyí ṣàṣemọ lọ́wọ́n bá èmi ojúlóge Àmọ̀kẹ́ mo sọ bẹ́ẹ̀ mi ò yọ wí rárá kábíyèsí mo rí ìbà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ òkú oríire ó sì fún àṣeyẹ àṣeyísàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ó tún dọjọ́ mi ọjọ́ rẹ ẹnì ṣó lọ́dọ̀ ọba òye ẹnì ṣó lọ́dọ̀ ọba òhà onígbòkò ń sọdún ẹnì ṣó lọ́dọ̀ ọba ẹnì ṣó lọ́dọ̀ ọba òye ẹnì ṣó lọ́dọ̀ ọba òhà onígbòkò ń sọdún ẹnì ṣó lọ́dọ̀ ọba ẹnì ṣó láàfin òye ẹnì ṣó láàfin òhà oúnjẹ àjọ̀dún ò làwa fẹ́ lọ jẹ ẹnì ṣó lọ́dọ̀ ọba òye ẹnì ṣó lọ́dọ̀ ọba òhà onígbòkò ń sọdún ẹnì ṣó lọ́dọ̀ ọba onígbòkò ń sọdún ẹnì ṣó lọ́dọ̀ ọba onígbòkò ń sọdún ẹnì ṣó lọ́dọ̀ ọba.